ẹ̀yàmọ̀ Nàìjíríà tẹ́lẹ̀ fún láti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé kábíyèsí Elédùmarè mo kí wa lákè mo kí wa lóko mo kí wa ní ọwọ́ àrọ̀gbọ́n àga mo kí wa gbogbo tẹ̀sí láǹfààní láti máa wò wá tẹ̀sí ń gbọ́ wa jákèjádò àgbáńlá ayé ẹ wo arábìnrin ó kọ rẹ̀ a máa jẹ́ Benita Luck Ekwuenobi jọ pé ọmọ Ìgbò ni kí ló lè fà á tí arábìnrin tó dédé gbẹ̀mí ara rẹ̀ èrò ikú wo ló lè pa arábìnrin yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni arábìnrin yìí rò ńbò ló gbà débẹ̀ kí ló mú tó fi rò ó wípé ká dẹ̀mí ara ẹni légbodò ká gbẹ̀mí ara ẹni gangan náà lọ́nà àbáyọ arábìnrin yìí gẹ́gẹ́ bí tá a gbọ́ àsì ń bẹ̀ àwọn alákòóso àtàwọn ẹ̀ṣọ́ ààbò ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní MFM Mountain of Fire and Miracle Ministry tí ń bẹ ní pópónà Èkó sí Ìbàdàn Lagos Ìbàdàn Expressway ibẹ̀ wọ́n ti rí òkú arábìnrin ní dédé ọjọ́ 18 oṣù keje tá a wà yìí ọdún 2025 that is on the 18th of July 2025 ni wọ́n rúkú arábìnrin ní auditorium ọ̀kan lára àwọn gbọ̀ngàn tí wọ́n ti máa ń ṣètò àdúà ní Mountain of Fire ní MFM tí ń bẹ lọ́nà Èkó sí Ìbàdàn ojú òpónà jọ ń pé ibẹ̀ ni olúlu ilé ìjọsìn wọn arábìnrin yìí kábíyèsí Elédùmarè mo kọ́ gbàládùá fún yín ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wò wá káàkiri àgbáńlá ayé ẹ ní dààmú iṣẹ́ yóò pè yín òwò yóò gbè yín láṣẹ ọba mi Èdùmàrè ayé yóò ń dára láya àwọn ọmọ yín ọ̀nìdọ́mọ ọlọ́mọ ẹ̀yin fúnra yín ẹ̀ ò ní rò ń gbé sọnù bí ò bá ṣe bí ọmọ ayé a máa fi ni ayé a máa dání láàmú ayé a máa mọ́kà ẹni pòrúrú ilé ayé ilé ayé tá kátà ilé ayé tá dìdó kágbọ̀n ilé ayé tí ń ta ọmọ tí ń teye lójú wa ẹṣin tatatata ẹṣin kú ọmọ èèyàn rìnrìn ó sọnù agbádélébọ̀ níyàwó lójú wa rí kábíyèsí Elédùà kàyéfì tí ìṣẹ̀lẹ̀ ń ṣe mí náà ní wípé kí ló lè fà á mo tún ń bèrè wípé nǹkan kan sáà ní ó fà á ọ̀rọ̀ ní bá mo kó mo rò wá ṣé kágbẹ̀mí ara ẹni ká para ẹni ṣóun lọ́nà àbáyọ ẹ wo arábìnrin ẹ wo bó ti rẹwà tó kí ni ìbá jẹ́ ọgbẹ́ ọkàn kí ni ìbá máa mọ́kàn pòrúrú kí ni ìbá máa sọ kúlúkúlú lókun aya èèyàn tó wá wò wípé òun ò lè bẹ́bí sọ òun ò lè bára sọ òun ò lè bá ọ̀rẹ́ sọ òun ò lè bá pásítọ̀ sọ òun ò lè bá ọmọ ọjọ́ sọ kódà àwọn colleague tí àwọn ọjọ́ ṣiṣẹ́ òun ò lè bá wọn sọ kẹyìn wá wò wípé òun ó pinnu lọ́kàn òun pé kóun ó gbẹ̀mí ara òun ọ̀nà àbáyọ ẹ̀gbọ́n àyè tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ayé bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ lè máa fi èròǹgbà yìí ṣọwọ́ sí abẹ́ comment section kí ni tó lè fà á téèyàn á fi rò pé kóun para òun kóun gbẹ̀mí ara òun ọmọbìnrin yìí ọmọ 41 years ìṣẹ̀lẹ̀ yìí ṣe lọ́jọ́ Friday on the 18th of July 2025 tá a wáyé ni wọ́n dédé rí pé láàárọ̀ ńgbà tó délé ìjọsìn wọ́n rí pé wọ́n ti bá òkú èèyàn nínú auditorium ṣóò nìkan ní bẹ́ẹ̀ ṣóò nìkan ní gbàdúrà ní àyíká ibi tó wà ń gbà náà ara wọn béèrè tèmi béèrè nu àbí ká nígbà wọ́n pé ó gbéra rẹ̀ sí ẹ̀gbẹ́ kan nínú auditorium láti lè ṣe nǹkan tó fẹ́ ṣe níjàmbá fún ara rẹ̀ tó fi gbẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bí tá a gbọ́ àṣẹ ń bẹ̀ àwọn tá a kà táwọn èèyàn sì wí káàkiri ni pé wípé àwọn ẹ̀ṣọ́ ilé ìjọsìn yìí ni àwọn bí àwọn tí wọ́n mọ̀ ń káàkiri bí ó ṣàbí kìíní kan tó máa ń tún àgbègbè àyíká ṣe ni wọ́n pè wípé arábìnrin yóò mọ̀ mìíràn kí ni ìbá àbọ̀ ṣẹlẹ̀ àwọn jíjí kò mọ̀ jí àwọn pé kò dáhùn kí ló dé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n débẹ̀ àwọn security wọ́n rí pé arábìnrin ò lè gbá pápọ̀ ìgbésẹ̀ mọ́ gẹ́gẹ́ bí n tá a gbọ́ àṣì ń bẹ̀ ni wípé ègo mọ́jèlé tó ń pè sniper ń bẹ lẹ́gbẹ̀ẹ́ arábìnrin tó fi gbẹ̀mí ara rẹ̀ tó fi para rẹ̀
ẹ̀yà ọmọ Nàìjíríà a mọ̀ wípé nǹkan ká ní lónìí experience fún kálukú ẹni tí ò bá rí ló mọ̀ ń pò ń rí o ẹni bá rí kò ní lè ròyìn ẹni bá rí kò ní lè sọ gbígbẹ̀mí ara ẹni ẹ̀mí ò rí bí ọ̀nà àbáyọ síṣòro kankan ọ̀rọ̀ tó lè bá èèyàn sọ o lọ sílé ìjọsìn o tún lè kú sẹ́lẹ̀dùn àlọ́rùn pé Ọlọ́run ṣàánú mi ìjẹ́ ìrà àánú gbà àánú Ọlọ́run Elédùmarè ó ní ẹ̀dá lè fi gbáyé tá a wà yìí ta ló mọ̀ọ́rú ikú tó pa arábìnrin yìí bóyá ọ̀rọ̀ lọ́kọláya ni bóyá ọ̀rọ̀ iṣẹ́ ni bóyá ìrọmọbí ni bóyá depression could be any form ṣùgbọ́n tẹ̀mí ń sọ náà ni pé ká gbẹ̀mí ara ẹni ká para ẹni kọ́ lọ́nà àbáyọ jọ pé a bẹ̀rẹ̀ sí í ṣàwọn ètò kan lórí ìkànnì tá a máa fọ̀rọ̀ lórí tó lọ́rọ̀ tá a máa gbára wa níyànjú àwọn onírúurú ìṣòro tí àwọn èèyàn máa ń dojú kọ àti ọ̀nà àbáyọ ṣé bí èèyàn bá níṣòro nípa láàrin ọkọ àtìyàwó tí ẹ bá níṣòro láàrin olólùfẹ́ méjì síra wọn ṣé gbígbẹ̀mí ara ẹni ṣóun lọ́nà àbáyọ ṣé ká para ẹni ṣóun lọ́nà àbáyọ Ọlọ́run ọba Elédùmarè tó dáwàdà wà lé ayé gan èyí tó korò ojú sí lọ́pọ̀lọpọ̀ ní kéèyàn gbẹ̀mí ara rẹ̀ Ẹlẹ́dùà ò nífẹ̀ẹ́ sí pé èèyàn ń gbẹ̀mí ara rẹ̀ kò sí ìṣòro kan tó bẹ̀dà láyé tí ò ní solution kò sí bí ìṣòro náà ṣe lè tó láyé ẹ káàdì yìí mú ẹṣin yìí lẹ́ni kò sí ìṣòro náà bù láyé bó ti lè kàǹkà tó tí ò ní ọ̀nà àbáyọ Yorùbá máa ń pòwe kan wá ní pé bóde ó bá gbé ni yóò gbé ni kan aláwo orí wọ́n sì pẹ́ tí ẹ bá ti ń da obì njọ́ ọjọ́ kan obì yóò padà yàn ẹ nígbàgbọ́ nínú ara yín ẹ nígbàgbọ́ nínú Elédùmarè ẹ nígbàgbọ́ nínú ọba tó dáwàdà wálé ayé wípé kò sí ní tí ò lè ṣe bí èèyàn bá tẹ̀ ń kojú ìṣòro àìmọye àwọn tó lè rí àìmọye àwọn counselors àìmọye àwọn serious minded àìmọye àwọn tó sì jẹ́ olóòótọ́ olódodo tó lè fọ̀rọ̀ lọ tó sì lọ́nà àbáyọ àìmọye àwọn ọ̀ṣẹ̀rẹ̀ tó ti ṣẹ̀ àìmọye àwọn tí àwọn gan pàápàá tá a ti túlẹ̀ nínú ìgbèkùn torí ẹlòmíì bó bá rojú ara rẹ̀ tó bá kálàyé tó bá ṣe fún yín tán ẹ kọ̀ jókòó ẹ mẹ́kànlẹ̀ pé ń bọ̀ ló gbà débi òde yìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣe báyìí tọ̀ báyìí rìn báyìí tọ̀ báyìí rìn báyìí èèyàn sì mọ̀ rí pé bùkátà wọn mọ̀ bíá láì mọye tẹ pé ẹ̀rín ni wọ́n padà wà rìn lọ pé olóòtú ẹ̀ ṣe ká má máa rora wa pin tí ẹ̀ bá wà láyé tó bá ti rora rẹ̀ pin wípé kíní yìí kò lè bọ́ sí mọ́ èyí tó sì máa ń fà lọ́pọ̀lọpọ̀ gbà ni pé àìmọ̀ Ọlọ́run ni àìmọ̀ Elédùà ọba tó dáwàdà wálé ayé bàbá dáadáa ni ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì ó jẹ́ lẹ́sìn àbáláyé ohun àkọ́kọ́ ni pé kò kọ́kọ́ gbà fọ́lọ́run náà kọ́kọ́ gbà fọ́lọ́run pé gbogbo nǹkan láyé tọ́lọ́run ni kọ́kọ́ gbà láyé wípé ọba tó dáwàdà wálé ayé gbogbo tó bá ti ṣe gbogbo tó bá ti gbé wá fún mi látọ̀dọ̀ rẹ̀ ni gbàgbé ń pa ọṣọ́ gbàgbé ń pa àjẹ́ gbàgbé ń pa ẹnìkan ṣe mí ẹnìkan lépa mi kọ́kọ́ gbàgbé ń pa yùn náà nínú relationship ni ó wà nínú ìgbéyàwó ni ó wà níbi iṣẹ́ ni àbí ó wà níbi kíbi àbó òun wáṣẹ́ ni òun wáyàwó òun wá ọkọ òun ṣe kankan òun wá ọmọ kọ́kọ́ nígbàgbọ́ nínú Ẹlẹ́dùmarè wípé kò sóhun tó ṣòro fọ́lọ́run láti ṣe tó o bá ti nígbàgbọ́ nínú Ẹlẹ́dùmarè wà láìta láìsùn wọ́n bí láìla zila ilà òwà mo fi Kristi mo fi ṣẹ̀rí fún yín gbogbo nǹkan lọ́ọ́ mú bíntín ilẹ̀ ayé ilé ayé tá a wà yìí mo wí lẹ́ẹ̀kan bukú pọ̀ nínú ẹ̀ ìkà ń bẹ nínú àwọn èèyàn lóòótọ́ ṣùgbọ́n kí láà tí ì rí ilé ayé bó kálukú bá bẹ̀rẹ̀ sí ní share experience àti àwọn ìrírí tó ti rí ilé ayé ẹ mà wípé ìkánjù kan lọ o èmi ò wá rí
pé èèyàn kan wà nílé ayé ó fi gbogbo ayé rẹ̀ fún Elédùà, ó yọ̀ǹda gbogbo ìgbésí ayé rẹ̀, ó yọ̀ǹda rẹ̀ fọlọ́hun. Ó jẹ́ mùsùlùmí, ó jẹ́ kìrìsìtẹ́nì, ó jẹ́ lẹ́sìn àbáláyé, tó bá ti yọ̀ǹda ara àti ọkàn rẹ̀ fún Elédùmarè, gbogbo nǹkan ayé ó sì mọ̀ rí bèbè ń tín. Ara àwọn àṣírí tí ń bẹ nílé ayé nù. Arábìnrin Benita Lucky Ikuenobe tí ó para rẹ̀ sínú Mountain of Fire, ó lè jẹ́ ìṣòro relationship ọkọ àtìyàwó, àfẹ́sọ́nà, ó lè jẹ́ ìṣòro àìrọ́mọbí, ó lè jẹ́ ìṣòro àìníṣẹ́ lọ́wọ́, ó lè jẹ́ ìṣòro wípé èèyàn ṣiṣẹ́ lọ́wọ́, wọ́n gbàṣẹ́ lọ́wọ́ èèyàn, àbọ̀ ọkọ kú fún yàn, ọmọ kú fún yàn, àbí lẹ́yìn ohun kí tó wà ní kí tó ní bẹ nílé ayé, àìnígbàgbọ́ nínú Ọlọ́run, ìrònú àròjù, ọkàn kéèyàn mọ ronú wọnú egungun, wọnú omi, wọnú ẹ̀jẹ̀ ara rẹ̀, a máa fa ìṣòro fóbìnrin àtọkùnrin. Ntí èèbó ń pè ní depression nù. Àìmọye obìnrin ló ti sọra ìdàkudà látàrí pé ọkọ kan ẹnìkan kọ̀ mí. Àìmọye ọkùnrin èmi náà tó ti gbẹ̀mí ara rẹ̀ sọ ìdàkudà látàrí pé ìyàwó kọ̀ mí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tẹ́yìn bá nígbàgbọ́ nínú Ọlọ́run, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo tí ń bẹ nílé ayé ti Elédùmarè ni. Èmi ò rí n tó lè ṣe ìṣẹ̀dá láyé kó wá rò pé kóun gbẹ̀mí ara òun lọ́nà àbáyọ. Gbogbo ọ̀rọ̀, gbogbo àdánwò, gbogbo ìṣòro, òun sì lọ́nà àbáyọ. Arábìnrin òun lẹ́lẹ́rìí ara rẹ̀. Ńgbà ó tún bá a débi pé ó wà nílé ìjọsìn, wà ní ṣọ́ọ̀ṣì, ó wá lọ para rẹ̀ sínú ṣọ́ọ̀ṣì. Ṣé ká nígbà pé òkun rò pé jẹ́ kú sọ́lọ́run lọ́rùn nù? Àwọn tí o bá rò wípé wọ́n rẹ̀ ọ́ lẹ́kún, wọn ò ní rẹ̀ ọ́ lẹ́kún. Àwọn tó rò pé wọ́n lè ràn ọ́ lọ́wọ́, wọn ò ní ràn ọ́ lọ́wọ́. Àwọn tó rò pé wọ́n lè ṣe ọ́ lóore, wọn ò ní ṣe ọ́ lóore. Ẹnì kankan ò lè ṣe àfi Ọlọ́run ọba. Gbogbo ìṣòro tó bá ní láyé, gbogbo àdánwò tó bá ń dojúkọ, ẹnì kankan ò lè ṣe o àfi Ọlọ́run ọba. Kí ló tẹ̀ kó máa wo Ọlọ́run kẹ́ máa wo Elédùmarè? Pásítọ̀ rẹ̀ ò lè ṣe, àáfàá ò lè ṣe, ẹnikẹ́ni ò lè ṣe. Torí pé ìdátẹ́lẹ́dùn àdáwà sílé ayé, ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tá à ń bẹ ní dúníyà, tá à ń bẹ nílé ayé yìí, ohun ayé là ń lé káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àtàwà nílé ayé yìí, a ti gbàgbé Elédùmarè, a ti gbàgbé Ẹlẹ́dàá wa, a ti gbàgbé ìṣẹ̀dá wa, owó là ń lé káàkiri. Pásítọ̀ kan ò lè rọ ọmọ ọ̀jọ́, kò lè rẹ̀ lẹ́kún. Àáfàá kan ò lè rẹ̀ ọ́ lẹ́kún, àfi kí wọ́n tún gbà lọ́wọ́ rẹ̀. Praise the Lord. Báyìí owó ló kàn. Bí ṣọ́ọ̀ṣì àmọ́ṣáláṣí tí wọ́n bá ń wàásù nípa Ọlọ́run, tí mùsùlùmí wàásù nípa Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tó wàásù nítorí ẹ̀ka ṣe àti nítorí ẹ̀ka má ṣe, àwọn ìṣòro àtọ̀nà àbáyọ. Tí àwọn pastors, àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń wàásù àwọn nípa Jésù Kristi, tí wọ́n ń wàásù àwọn iṣẹ́ wo ló ṣe, àwọn àdójúkọ wo lórí, àwọn ọ̀nà wo ló tọ̀, tí wọ́n wá ń wàásù wípé ìṣòro àtọ̀nà àbáyọ, ó ṣeé ṣe ká má máa para wa, ó ṣeé ṣe kó má máa sẹ́ni tí ó mọ̀ ní depression. Ṣùgbọ́n wọn lè jọ́sìn wa, wọ́n ti dilé owó. Ẹ̀yin ní kẹ́ ẹ ṣọ́ra, kẹ́ wà lójúfò. Mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ohun tẹ́ kọ́kọ́ mú lókùnkúndùn ni pé ẹ kọ́kọ́ gbà fọ́lọ́run ná. Gbogbo ohun tó bá ti wá sọ́nà yín láyé, ẹ gbà pé Elédùmarè ni Ọlọ́run ni. Ọlọ́run ni. Boyfriend tó fẹ́ ọ tó kọ̀ ọ́ lẹ̀, Ọlọ́run ni. Girlfriend tó fẹ́ ọ tó kọ̀ ọ́ lẹ̀, Ọlọ́run ni, Ọlọ́run mọ̀ sí. Ọmọ tó bí tó kú, Ọlọ́run mọ̀ sí. Ọmọ tó ń wá tó tí ì bí, Ọlọ́run mọ̀ sí. Iṣẹ́ tó bọ́lẹ̀ lọ́wọ́ rẹ, Ọlọ́run mọ̀ sí. Iṣẹ́ tó ń wá tó rí, Ọlọ́run mọ̀ sí. Elédùmarè kẹ́ mọ̀ pé èyí ń sàn kẹ́dà pa kan rẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ju kó wá lóun gbẹ̀mí ara rẹ̀ lọ.
kí láǹfààní èrè wo ló jẹ nípa gbígbẹ̀mí ara rẹ, èrè wo ló jẹ nípa pípara rẹ. ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní láti máa gbọ́ wà káàkiri àgbáńlá ayé. àárònú àwọn bá ti gbé àwọn ètò ńkalẹ̀ táwọn máa gbára wa níyànjú, táwọn máa sọ̀rọ̀ bára wa sọ̀rọ̀ ìṣítí, táwọn máa share àwọn experience wa fún yín, àwọn ìṣòro kankan àtọ̀nà àbáyọ. a máa dára wa lẹ́kọ̀ọ́ pípara ẹni kọ́ ọ̀nà àbáyọ o. arábìnrin ó kàn fẹ̀mí ara rẹ̀ ṣòfò ni, kí Elédùà kó foríjì, kó bá ní tẹ̀sán fẹ́ rere, kó pàṣírí rẹ̀ kó tàwọn òbí rẹ̀ nínú. ṣùgbọ́n ẹni lọ́kàn yín wípé pípara ẹni kọ́ lọ́nà àbáyọ sí gbogbo ìṣòro, kò sí bó ṣe lè kàǹkà tó, pípara ẹni kọ́ lọ́nà àbáyọ o. mọ́ para rẹ o, Elédùà ó dúró tì ọ́.